fúnra bàbá ìyàwó ló pakuru mọ́ ọmọ rẹ̀ tó fẹ́ gbá létí. ọpẹ́lọpẹ́ pé àwọn ọlọ́pàá pọ̀ ń bẹ̀ dáadáa. ìyá ìyàwó fúnra rẹ̀ náà takú kanlẹ̀. ó ní tó bá wu ọmọ òun kó gbé ẹjọ́ òun lọ sílé ẹjọ́. òun ò wá takò nílé ẹjọ́ pé ọkọ rẹ̀ ò jẹ̀bi. ní tó jẹ́ ìyàlẹ́nu ńlá ni pé gbogbo àwọn obìnrin tó wà ń bẹ̀ táwọn náà jẹ́ agbófinró ẹ̀yìn ọkùnrin ni wọ́n wà o, wọn ò sọ̀pọ́ọ̀tì ìyàwó tó mẹ́jọ wá sọ́dọ̀ wọn. mo wà lọ́dọ̀ lọ́ọ̀yà mi kan ni mo ka ìwé ìròyìn kan tó jẹ́ ti ìlú òkèrè. ìròyìn ọ̀hún fi tẹ́ mi létí wípé àti ọkọ àti ìyàwó ni wọ́n jọ sùn láti alẹ́ dilẹ̀ mọ́ nínú ilé. nígbà tó di òwúrọ̀ ọjọ́ kejì ìyàwó kò tí ì fún ọkọ rẹ̀, ó sì sin ọkọ rẹ̀ dédi mọ́tò tó gbé lọ síbi iṣẹ́. nígbà tó di ọ̀sán ní dédé bí aago 12 ìyàwó kó àwọn agbófinró lọ bá ọkọ rẹ̀ nínú ibi tí ó ti ń ṣiṣẹ́. ó nawọ́ sí ọkọ rẹ̀ yìí pé ẹ̀mú. ó fi ẹ̀sùn kàn ọkọ rẹ̀ yìí pé ó fi ipá bò òun lájọṣepọ̀ kí ilẹ̀ tó mọ́. ọ̀rọ̀ yìí ni èmi àti lọ́ọ̀yà mi jọ ń fi kùnlùkùn lórí tá à ń sọ. lọ́ọ̀yà ṣàlàyé fún mi pé in tó ń ṣẹlẹ̀ nípa ẹ̀sùn ìfipábánilòpọ̀ láwọn orílẹ̀-èdè míì kìkì sábà ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. lọ́ọ̀yà sọ fún mi pé ẹ̀sùn rẹ́pì kan ṣoṣo táwọn máa ń rí ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ní tó bá jẹ́ pé ti àgbàlagbà ọkùnrin àti ọmọ kékeré obìnrin. ó ní tó bá kan ọ̀dọ́bìnrin àti ọ̀dọ́kùnrin táwọn bá ti kẹsẹ̀ bọ́ táwọn ń gbé lọ sílé ẹjọ́, ibi tí wọ́n máa ń parí ẹ̀ sí ni pé ẹ fà wọn méjèèjì lẹ̀, Ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. ó ní irú kéèsì kan tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tóun lọ bá wọn dá sí rí. ìyàwó lé ló fi ẹ̀sùn fipábánilòpọ̀ kan ọkọ rẹ̀, ṣùgbọ́n gbà tó dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ránṣẹ́ pé ọkọ. kó tó di pọ́kọ́ yọjú sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ló ti pe bàbá ìyàwó rẹ̀ àti ìyàwó rẹ̀. gàrà tí bàbá ìyàwó àti ìyàwó dé ọ̀dọ̀ ọlọ́pàá, ojú agan ojú ìjà ni wọ́n gbé ko ọmọ wọn obìnrin. wọ́n bi léèrè pé kí ló ń ṣe gan kó tó di pé ń fipá bọ́ọ̀lù pọ̀, iṣẹ́ wo gan ló lọ ṣe kí ló tún gbà mọ́rù nílé ọkọ. gbogbo àwọn ọlọ́pàá obìnrin tó wà bẹ́ẹ̀ náà sọ pé ẹjọ́ rẹ̀ dèdè ló gbá wá. gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bù tí wọ́n sọ̀rọ̀ burúkú sí i. bàbá ìyàwó pakuru mọ́ bí kó gbá létí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ọkùnrin tó wà ń bẹ̀ ni wọ́n dì lọ́wọ́ mú. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jọ́lọ́pàá àwọn náà gbójú agan sí. ìyá ìyàwó gan ó tún sọ wípé kó nìṣó kó fòkó tánlẹ̀ tó bá délé ẹjọ́ gan òun ó tún takò nílé ẹjọ́ ipò ọkọ rẹ̀ ò jẹ̀bi ni. ó ṣeéṣe kí obìnrin sọ pé òun ò fẹ́ ọkàn òun ò sí níbi ìbálòpọ̀, bóyá ó ti ṣiṣẹ́ tó ti rẹ̀ látàárọ̀, àbí pé kókàn wù pé ọkàn òun ò sí ńbẹ̀ kò wò òun ṣe. obìnrin gan tún lè lò ó gẹ́gẹ́ bí ìpàṣán láti bá ọkọ rẹ̀ wí. tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ àbí tí ọkọ rẹ̀ ò múnú rẹ̀ dùn, ṣé dandan ni pé gbogbo ìgbà tọkùnrin bá ti ló yá kí obìnrin máa sọ fún ti yá náà ni. lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí obìnrin kankan bá ṣèṣì kọ orun fún ọkọ rẹ̀, alùbámi ẹ̀wà àlùdọ́lọ́kùnrùn ni wọ́n fi ru obìnrin bẹ́ẹ̀ ṣe lójú àwọn aráalé, àwọn ará àdúgbò àtàwọn èèyàn tí ń bẹ láàrin ìlú. wọ́n ó tún máa dó obìnrin ọ̀hún lẹ́bi ni. ẹ̀yin mọ̀mọ́ wa, ìbéèrè tí mo wá fẹ́ bi yín léèrè rèé o. ǹjẹ́ tí ìjọba bá fún yín lágbára tó ró yín wípé ká ẹ ṣe ìdájọ́ fúnra ara yín lórí àwọn ọkùnrin tí ń fipá bá obìnrin lò pọ̀, irú ìdájọ́ wo lẹ̀yin ó ṣe? ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ọkùnrin yòókù tẹ́ bá wà níbi iṣẹ́ tíyàwó yín ká àwọn agbófinró dé tó náwó sí pé ẹ mú òun nu, ó fipá bá mi lò pọ̀ kí ilẹ̀ tó mọ́, ìyàwó nú lẹ́yìn ni o tẹ́ sanwó orí rẹ̀, kí nìkan tẹ́yin ó ṣe? Bashiru James Fagbamila Adisare, wòlíì ìláhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo yín pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. bọ́gbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. àìkẹ́kọ̀ọ́ kéwú kàwé nímọ̀ lóye ó ń fi mí ṣe nǹkan tó pọ̀ gan-an. ṣùgbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mú yùngbé tí ń bẹ nínú kara wọn, ẹ bá ń fi làákàyè gbé, ẹ bá ń fọgbọ́n yín túmọ̀ rẹ̀ kẹ̀sì bá ń tẹ̀ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ̀ sí gan. ó tún kù tó yẹ kí n sọ o, àìníyè ní ló fi mí ṣe nǹkan tó pọ̀. ṣùgbọ́n ṣá o, lágbára Ọlọ́run Elédùmarè á tún pàdé lẹ́ẹ̀kan sí i. kó tó wá dìgbà náà, ẹ bá ń kọ sí comment section gẹ́gẹ́ bí obìnrin tíjọba bá gbà yín láàyè pé ká ẹ ṣe òfin tuntun tí ó máa bá àwọn ọkùnrin tí ń fipá bá obìnrin lò pọ̀, irú òfin wo lẹ́yìn ó ṣe? gẹ́gẹ́ bí ọkùnrin tí ìyàwó bá kó àwọn agbófinró dé lójijì nígbà tí ẹ fọkàn sí i tó fẹ̀sùn kàn yín pé ẹ fipá bò ń lò pọ̀ tó sì jẹ́ ìyàwó lé yín, kí lẹ́yìn ó ṣe? ẹ já pàdé comment section. ẹ ṣé mo dúpẹ́.